الله أكبر كبيرا وزلتي وولد وعلى نجل شبه الجبال وفوقها àtúndé pẹ̀lú àánú rẹ̀ Ọlọ́run dákun mọ́sà síjú àánú rẹ̀ wá o. وأنت Ọlọ́run dákun má kájú àánú rẹ̀ kó lára wa o. كلما قال صديق ولا لا إله إلا الله ولا آمين. بسطت يدي eléyìí ni apá kejì ọmọ títọ́ nínú Islam. gbogbo àwọn ọmọ wa Ọlọ́run dákun jí wọ́n lálùbáríkà. ونجل عبيدا àwa náà Ọlọ́run dákun jẹ́ lálùbáríkà. ومن فكير وباسمك يا رحمن أدعوك جارة. وباسمك Olúwa wa lánú jùlọ. يا رحمن Ọlọ́run jẹ́ Rahman. أدعوك جهرة أبا عبد المؤمن فلا تمنعني الخير في السر والجهر. فلا تمنعني àtòrí tó pamọ́ àtòrí tó hàn Ọlọ́run dákun má yọ kó nú ọ̀rọ̀ èmi àti yín tẹ́ ń gbọ́ mi. Nigeria latest Islamic lecture Ọlọ́run dákun lè sẹ́nà mọ́sàbá gbòòrò rẹ̀ o. ọmọ títọ́ apá kejì là ń gbọ́ yìí o. gbogbo àwọn afọ àwa ọlọ́mọba ayọ́nù sí wọn àbá àgbà Sheikh Tajul Adabi bàbá alájí àgbà àbá gbóǹtàdà bàbá alágégi bàbá Sheikh Abdulgani Abdullahi Amiru Okun ọlọ́mọsà ayọ́nù sí wọn. gbogbo àwọn afọ àtúnkù fún wa bàbá alájí àgbà tóní bàbá gbóǹtàdà tóní àfọ àwọn àgbàlagbòrò bàbá àgbà Sheikh Kamaluddin Fọlọ́runṣọ́ àfọ àgbà Sheikh Tajuddin ọmọlẹ́yìn gbogbo àwọn afọ àwa ọlọ́mọsà járí wọn pẹ́ o. gbogbo àjẹmọ́ wa lọ́rọ́ tó làbúrò Ọlọ́run yọ́nú sí gbogbo wa àwa náà Ọlọ́run jẹ́ alálùbáríkà Ọlọ́run jẹ́ àṣàṣe tí o. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa Ọlọ́run gbàdúrà yín o. wala la ilaha illallah afọláyé bẹ̀rẹ̀ ń kọ́ ọmọ sàṣàlékún alùbáríkà fáwa náà kọ́sàlékún mọ́ rẹ̀ fún wa wala amina kọ́sàlékún àánú rẹ̀ fún wa kó fi ìsìjábà dáwà lọ́lá wala ma sha Allahu la quwwata illa billah. Sheikh Abdul Mumin gbogbo ẹja máa gbígbé a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. maliki yawmiddin. allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. gbogbo ọpẹ́ t'Ọlọ́run bá ní ṣe o. àlékún kí Ọlọ́run àlékún gẹ̀rẹ́ Ọlọ́run bá fijíṣẹ́ fún ànábì Muhammad. gbogbo àfáà tá a ti dákọ̀ lẹ́ẹ̀kan ni ọlọ́mọsà bá yọ́nú sí wọn àwọn òbí wa bá yọ́nú sí wọn wala la ilaha illallah. gbogbo àtà tó dákọ̀ náà ọlọ́mọsà yọ́nú sí wọn o. gbogbo àtà ń gbọ́ wájá kìjájú ayé akíwa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sheikh Abdul Mumin Nigeria latest Islamic lecture tí wọ́n jẹ́ gbogbo ayọ́ máa jẹ́ àlùbáríkà àwọn ọ̀rọ̀ Ọlọ́run ọlọ́kan ọ̀dọ̀kan iléeṣẹ́ náà Ọlọ́run bá gbòòrò rẹ̀ o yọ́lá àlùbáríkà. Abdul Mumin eléyìí ni apá kejì nípa ọ̀rọ̀ wa tá à ń bá bọ̀ níjó ní tarbiyatul awlad fil Islam ọmọ títọ́ nínú Islam. àwọn sàlàyé fúnra wa pé àwọn àfáà ní bàbá fẹ́ sàlàyé nípa ọmọ títọ́ àwọn abala tí ń bẹ mẹ́rin ni. wọ́n ní abala àkọ́kọ́ là ń pè ní marhalatu ma qabla al-wilada àwọn ẹ̀tọ́ tá a máa fún ọmọ títọ́ bá a ti máa tọ́ ọmọkọ́mọ tó dáyé àti yanjú èèyàn níbi apá kẹ́ni. bákan náà lẹ́ẹ̀kejì ní marhalatu athna al-hamli bọ́mọ bá tún wà nù oyún tún láwọn kankan tá a tún máa ṣe fún tí ọmọ jójú ṣe òbí lórí ọmọ àti yanjú èèyàn náà ní ibi apá alákọ̀ọ́kọ́. èyí láti wá bẹ̀rẹ̀ báyìí bí apá kejì yìí ní marhalatun inda al-wilada. Sheikh Abdul Mumin ọmọ tá a bí tọ́ máa ṣẹ̀ṣẹ̀ dáyé kí làwọn ẹ̀tọ́ tó bí ní lórí ọmọ náà. Sheikh Abdul Mumin ọmọ tó ṣẹ̀ṣẹ̀ dáyé kí làwọn ojúṣe tó bí ó ṣe lórí ọmọ náà. àwọn àfáà wọ́n ní fa idha aqbala al-janinu ila al-hayati fasara walida. al-janinu àfáà Mumin ọmọ tó wà nù ọ̀lẹ́nu wọn pè bẹ́ẹ̀ wọ́n ní túrú ọmọ náà bá ti wá dèrò ayé ọmọ òkú ọmọ bá ti délé ayé wà sọ́ọ̀rà wà ní dáńtà àti wà ní pé ó ti kú olóyún inú ó ti dọ́mọ o. wọ́n ní fa innal islam
yugidiku alayhi huquqan kathira. Allah. ọmọ tó ṣẹ̀ṣẹ̀ dáyé bàbá Abdul Mumin Islam ti tọ́jú àwọn ìwọ̀ kan kalẹ̀ fún tí òbí gbúdọ̀ fún ọmọ náà àwọn responsibility kan bẹ tó bí gbúdọ̀ ṣe lérí ọmọ náà àbá Mumin ọ̀pọ̀ púpọ̀ àmọ́ àfa ní akadé ẹ̀ fúnra wa ń bẹ̀. alákọ̀ọ́kọ́ ni pé al-farhu bihi dhakaran kana am untha. Ṣé Abdul Mumin wọ́n ní àkọ́kọ́ tí òbí ọ̀kọ̀ọ̀kọ́ ṣe fọ́mọ rẹ̀ lórí tí mo fẹ́ tọ́mọ yìí o ọmọ ṣẹ̀ṣẹ̀ dáyé ni o òun ni al-farhu bihi òun ni ká dunnú sí orí Ọlọ́run tó ṣe fún wa. a máa dunnú sí ni dhakaran kana am untha obìnrin ló jẹ́ ni ọkùnrin ló jẹ́ ni kọ́kọ́ dunnú náà. Abdul Mumin jẹ́ tí Ọlọ́run dunnú sí ni tọ́lọ́run ṣe òun bọ́bá ti wá dunnú tán wọ́n ní wa shukrullahi azza wa jalla ala hadhihi an-ni'ma. bọ́bá tí wọ́n ń dunú tán lẹ́yìn náà wá dúpẹ́ bọ́lọ̀ mo dúpẹ́ o Ọlọ́run mo dúpẹ́ o kọ́dà kí wọ́n fi abẹ gbẹ̀bí fúnyàwó rẹ̀ tún dúpẹ́ náà. Abdul Mumin gbogbo ntọ́lọ̀ ń bá ṣe kò ní yọ ọpẹ́ ẹlẹ̀ fẹ́ rú. Ṣé Abdul Mumin tó bá ti di pa bímọ tán tẹ́ ẹ dunú ẹ wá dúpẹ́ fún Ọlọ́run ọba. àwọn Mumin àwọn àfa wa kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ wọ́n ní wàbáàdùn nasi la yazalu abẹ́gbọ́ la yazalu yaf'alu fi'lal jahiliya. àwọn apá kan ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé ìwà ìmọ̀kan táwọn aláìmọ̀kan máa ń wù kí ìsìlámù tó dé àwọn náà yẹ̀ wọn òbò wọ́n ń wù dìsí. àwọn àmọ́mẹ́rin wọn yẹ̀ wọn òbò wọ́n ń wù dìsí kí ni ìwà náà òun ni pé tí wọ́n bá bímọ obìnrin ni wọ́n máa bàjẹ́. ṣé ká bẹ̀rẹ̀ mọ́mẹ́rin ẹni tí ń wọ́ ọmọ ọkùnrin ọwọ́ bímọ obìnrin nígbà tó yẹ kó obìnrin Ọlọ́run fún lọ́kùnrin yóò mọ̀ wá banújẹ́ yóò mọ̀ wá wo Ọlọ́run níwò pé a ò ṣe tí mo fẹ́ fún mi. ìsìlámù ní kò dá o Ọlọ́run ní kò dá o má dàbí aláìmọ̀kan àwọn aláìmọ̀kan nígbà tí ìsìlámù ò tí ì dé ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. Abdul Mumin nínú Suratu Nahli aya 58 bọ́lá wọn bá ní ọgbà jáyà náà ẹjẹ́ wí a'udhu billahi minash shaitanir rajim káwọ ìwà náà bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Ẹ̀rọ kẹjá máa mú wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ tẹ̀lé wa. Ọmọ títọ́ apá kejìlá gbọ́ yìí. Ọlọ́run bá fún wọn lábárí. Ọlọ́run wọ́n yìí idha bushira ahadun bil untha dhalla wajhuhu muswadda wa huwa kadhib. Wa idha bushira ahadun bil untha. Ọlọ́run àwọn aláìmọ̀kan ni àwọn tí Islam òye ọlọ́run ìdá àbúṣírò àádùn bí òǹtà tán bá fún ọ nílà àbárí pé ìyàwó yín bímọ Abdul Mumin wọ́n ní ẹbáríkà ọlọ́run ó wo tọ́ba wa bí wọn pé irú ọkùnrin ló bí ní àbóbìnrin tán bá wá sọ pé obìnrin ló bí obìnrin níyàwó rẹ̀ bá bí àwọn aláìmọ̀kan wájíwò muswadda wa huwa kadhib lọ́la wá sí muswadda ojú ọ̀wà dúdú àwọn mẹ́rin yóò wá da ojú rú yóò wá fajúrò kókó wa huwa kadhib yóò mọ̀ wá bínú àbáwọn mẹ́rin yóò máa bínú torí píyàwó rẹ̀ bímọ obìnrin kò bímọ ọkùnrin. ọlọ́ni yatawara minal qawmi. yatawara minal qawmi min la ilaha illallah bushira bi. ọ̀yẹ́ tawara minal qawmi irú àwọn aláìmọ̀kan náà ìwà wọn ni pé wọ́n wá sáko nílé yóò sáko nílé yóò sáko lọ́dọ̀ ìyàwó. yóò mú wa lérò pé àrùn ìbànújẹ́ wọn fún un làbárí rẹ̀ yá báwọn mẹ́rin nítorí wá ní ìbànújẹ́ tán fún un làbárí ipa rẹ̀ kí lọ́dọ̀ wọn sì fún un lédè ọmọbìnrin lásán tíyan dààmú lórí ẹ̀ tán tí ó wá lóun lọlé ọkọ ó ti wá gbà pé aburú ni kíyàn ó bímọ obìnrin ọlọ́ni kò dábẹ́ o. ayọ̀mọ̀síkù aláhù. ọlọ́ni àwọn aláìmọ̀kan ọlọ́ni ipò méjì kọ̀ǹdíṣàn méjì ni wọ́n máa ń gbé ọmọbìnrin sí. ayọ̀mọ̀síkù aláhù. alákọ̀ọ́kọ́ ó ní ayọ̀mọ̀síkù aláhù ni wọ́n wá fọ́ jábútẹ́ mọ́ ọmọbìnrin wọn ò ní tọ́jú wọn wọn ò ní ra wọn lé kéwú wọn ò ní ra wọn léwé wọn ò ní jí wọn kọ́ṣẹ́ láníyàn wípé gbogbo wàhálà táwọn bá ṣe rí ọmọbìnrin ọkùnrin ní ọkọ ní ó jèrè rẹ̀ ọlọ́ni kò dáa. amúyàdú sùn fi ètò àbí. ayọ̀mọ̀síkù aláhù ni amúyàdú sùn fi tòrọ. ayọ̀mọ̀síkù aláhù. ọlọ́ni wọn fọwọ́ yẹ
yẹpẹrẹ wọ́n fi mú àwọn yẹ̀yẹ́ wọ́n fi mú ọmọbìnrin wọn ká sórí Ọlọ́run amiyadu sunfi turọbi àbí kan gbẹ́lẹ̀ lẹ̀ kan wá da yẹ̀pẹ̀ bó ọ̀nà méjì náà fi mọ́ ọmọ náà nù. La ilaha illallah. àwọn Abdul Mu'min gbogbo ètò ọlọ́mọ fún ọlọ́mọ ká dunú sí nígbà lásìkò àìmọ̀kan wọn náà tí Islam ti dé náà ní Abdul Mu'min wọn ń parákùnrin kan ní Abu Hamzata abábùnmí náà gbọ́ Abu Hamzata ìwọ̀n ń bímọ kíní ń bímọ kejì ń bímọ kẹta obìnrin ń bí kò bí ọkùnrin ìyàwó tún wá bímọ ìyàwó tún wá bí obìnrin ọwọ́ sákòlé ọwọ́ akùgbé ìjọ kìíní ìjọ kejì wọn ò rí nílé ìjọ kẹta wọn ò rí nílé ìjọ kẹrin ọwọ́ akù sáàtà pé aṣọ ọmọ ló kọ wọn wá rí yà wọn ò rí bàbá ọlọ́mọ sákòlé ọwọ́ dá ìyá ọlọ́mọ dára rẹ̀ nítorí pé ó ń bí obìnrin. ìyá Hamza àbá mọ́mìnì Hamza ó padà bímọ obìnrin o àbá ó padà bímọ ọkùnrin ọkùnrin tó bí là ń padà ń pè ní Hamza àbígbàtà wíìkì ìrọ́kùnrin bí gbà náà ìyá Hamza òun ni wọ́n ń kọrin ní wọ́n ń wí báyìí wípé. Mali àbí Hamzata láyàtìnà. Yadhallu la ilaha illallah. Yadhallu li bayti alladhi yalina. àwọn Abdul Mu'min yadhallu bil bayti alladhi yalina. Yadhallu bil bayti alladhi yalina. Qadibana Allah nalidal banina. Qadibana Allah nalidal banina. Kí ló tún wá wí wallahi ma dhalika bi aydina. Dhalika bi aydina. Wa nahnu kala aridi lizarina numbitu ma qad zarahu fina. Abdul Mu'min ìyá Hamza ó bímọ obìnrin ó tún wá bímọ obìnrin bàbá Hamza ọwọ́ sákò nílé ìgbà tí ọ̀rọ̀ kọ rẹ̀ mọ́ ìwọ̀n mú ni mọ́ ni wọ́n wí pé la ilaha illallah. ó ní kí ló sì bàbá Hamza tí ọ̀wá wọlé láti jó ní láti bímọ. yazallu fi bayti alladhi yalina. tó wá kó lọ lẹ́kejì àbá mú mẹ́ni ọwọ́ sákò lé ìwọ̀n lọ lè gbé àwọn ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ wa olóhùn ọ̀wọ́nú lé mọ́ torí pa bímọ obìnrin. Allah nàìjíríà libani ní apá àbímọ ọkùnrin obìnrin là ń bí. Wallahi. Abdul Mu'min ìyá Hamza ọwọ́ afẹ́ bíjà gbogbo àwọn obìnrin tán máa ń bímọ obìnrin. Qadibana. ọfẹ́ bíjà wọn gbogbo tí ń bíjà. ó ní wallahi. ó ní mo búra pẹ̀lú ọkọ Ọlọ́run o. mo búra pẹ̀lú ọkọ Ọlọ́run o. ó ní ma dhalika bi aydina. ó ní ọmọ obìnrin tá ń bí ìnáwó obìnrin ẹ̀yin ọkùnrin tẹ fẹ́ ká máa bímọ ọkùnrin wá rí bá a ti ń bímọ obìnrin ni ó ní kìí ṣàwàlà fà o. wà náà nù. ó ní ẹ̀rí àwọn obìnrin tẹ rí ni. kàlẹ́ àrídì. àwa dà gẹ́gẹ́ bí ilẹ̀. lizari ẹ̀yìnà fún gbogbo fámà àbámu mi ni abẹ́ ti ń gbọ́dọ̀ kọ́ ni gbogbo àwọn gbẹ̀ǹkan àgbẹ̀ ó ní àwọn obìnrin ní ilẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ̀ ń bá wa lásìkò tẹ̀ ń da àtọ̀ sí wa la ẹ̀yin ní àgbẹ̀. kọ́dísàrà ọlọ́wà nùbítùmá kọ́dísàrà wù fi náà ń táwọn àgbẹ̀ bá dà sínú wa náà làwọn gbé jáde àbámu mi ni ìwọ bàbá Hamza tó wà ń bínú pa àbí ọkùnrin ibi tó dà sí mi láà mú bí bó o ṣe dọkùnrin sí mi láà ẹjẹ àpò àwọn àlùmọ níbi Muhammad bá a bá ti bímọ ọ̀ẹ̀tọ́ àkọ́kọ́ tọ́ ma tá a bí ní ni pé ká dunnú sí ká sì dúpẹ́ fún Ọlọ́run Ọba àbá àwọn mọ́mí ní kéde àánú dunnú sí àwọn àfa wọn ní ọ̀gá gbogbo àwọn bímọ bí láyé ìyá níbi Muhammad gbogbo àgbọ̀tọ̀ ẹ̀kọ́ bèèrè ló ń bí ọ̀gá gbogbo bímọ bí láyé yìí ànábì Muhammad ànábì bímọ méje ayébẹ̀kọ́ ni mẹ́rin ń bẹ lóbìnrin mẹ́ta ń bẹ lọ́kùnrin gbogbo àwọn tàwáwì gbogbo wọn ni wọn ò gbẹ̀yà nábì obìnrin ọ̀kan tó lọ́gbẹ̀yà nábì abá mọ́mí ni tálóbìnrin náà Fatima obìnrin lọ́gbẹ̀yà nábì yíò tó lórí fún wa Sheikh Abdul Mu'min kọ́lá nábì Muhammad sallallahu alaihi wasallam aníbi ni gbogbo ẹni lọ́n bá fún lọ́mọ obìnrin mẹ́ta abá mọ́mí ni ẹni lọ́n bá lóbi obìnrin mẹ́ta ọwọ́ tọ́ òun ní wá bí ti jẹ òun ní ọ̀rá bó ṣe mú aṣọ tí òun ní fún ọwọ́ tọ́ wọn débi tí wọ́n fi wá lọlé ọkọ wọn wá kúnkún mùsùlùmí anábì ní gbogbo rẹ̀ nínú àwọn ọmọ àwọn ó dí gàgá fún ọ níjọ́ wọn náà.
ọlọ́run dákun mọ́tàkùn gbogbo wa àtọkùnrin àtòbí ọlọ́run jẹ́ alálùbáríkà wala la ilaha illallah. Abdul Mu'min ẹ̀tọ́ àkọ́kọ́ nù ká dunnú obìnrin lọ́jẹ́ ni ọkùnrin lọ́jẹ́ ni ká dunnú sí. ẹlẹ́ẹ̀kejì òun ni hatta adhin wal iqamatu. Abdul Mu'min bàbá bímọ tán gbogbo orú ètò bá gé lẹ́yìn ìgbà tá a ti dúró tá a dúpẹ́ tán ká wá pèrún sí ní etí ọ̀tún ká ṣe iqama sí ní etí àlàáfíà. Abdul Mu'min ká pèrún sí etí ọ̀tún àyè kígbe àyè sáré kígbe gé á ti bímọ o kéèkàn yìí hùn. Abdul Mu'min kéèkàn yìí hùn tá má ti yọ kó nú ẹ̀jẹ̀ tá ti wẹ̀ ẹ́ tán ẹ wá pèrún sí etí ọ̀tún ẹ ṣe iqama sí etí òsì. Kí ló fà táwọn afáàfin ní àṣebẹ? Abdul Mu'min wọ́n ní ń tọ́ fà ní pé kọjá sí pé ń tọ́ kọ́kọ́ wọnú etí ọmọ náà òun ni gbólóhùn la ilaha illallah. Abdul Mu'min ọgbọ́ òun ni gbólóhùn la ilaha illallah. Bákan náà wọ́n ní gbogbo ọmọ tá a bá ṣerú ẹ̀ fún agbára ṣèitánì ò ní ká. Abdul Mu'min bẹ́ẹ̀ bá ti rí yàn tó bá ní agbára èṣù ọ̀ka wọ́n pè ní sétí ọ̀tún rẹ̀ ni wọ́n sì kọ́ ọmọ sétí òsì rẹ̀. Abdul Mu'min wọ́n ní bákan náà wọ́n ní ká máa ṣe ń ta wí kí ìpèpè ṣètá ní ọmọ bá gbọ́ ojúmọ́ lọ́wọ́. Torí pé báwa ti ń pè pé wá kọ́ wá jẹ́ pé ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah báwa sì ń pè inú sétí ọ̀tún rẹ̀ pa ń pè sójú ọ̀nà Ọlọ́run pé mùsùlùmí lélẹ́ yìí o wá sórí rẹ̀ yìí o bẹ́ẹ̀ ni ṣètánì náà ń pè. Ọmọ tí wọn bá ti wá pé ṣètánì ò pè. Abdul Mu'min orí di mẹ́tẹ̀ẹ̀ta sábàbí alákọ̀ọ́kọ́ òun ni kọjá sí pé nítorí ń tá a fi ń pèrún tá a fi ń ṣe káàmọ̀ títí ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí kọjá sí pé ń tọ́ kọ́kọ́ gbọ́nú ayé rẹ̀ gbólóhùn la ilaha illallah ni. ẹlẹ́ẹ̀kejì òun ni kọjá sí pé ìpèpè tiwa Abdul Mu'min yóò ṣáwájú ìpèpè ti Islam yóò ṣáwájú ti ṣaitan. Bí ti Islam bá ti wọlé síwájú ìpèpè tọ́lọ́ bá ti wọlé síwájú agbára èṣù ní ká ọmọ wọn. ẹlẹ́ẹ̀kẹta ni pé ká fi lésù jìnnà. Abdul Mu'min at-ta'dhin wal iqamatu sunnatun mu'akkadatun. Abdul Mu'min sunna kan tó lágbára púpọ̀ rẹ̀ fún gbogbo ọmọ tá a bá ṣẹ̀ṣẹ̀ bí ká ṣe bẹ́ẹ̀ fún. ẹlẹ́ẹ̀kẹta Abdul Mu'min òun ni tahaniku at-tahaniku àwọn ká sọ pé tahaniku li walid. Nígbà àwọn afáàn pè ní tahaniku Abdul Mu'min òun ni ká fi bí èso tó bá dùn sẹ́nu bí làbídùn àbí àwọn nǹkan tó bá dùn tó jẹ́ èso. Wọ́n ní bàbá àrèso ká lọ lè wá ká wá bí oyin ká wá fi sẹ́nu. Bàbá ti wá rún jẹ wẹ́wẹ́wẹ́ tán ká wá fi sẹ́nu ọmọ náà. Abdul Mu'min kọjá àtẹnudé ẹnu wọn lọ dà bẹ́ẹ̀ kọjá sí pé ntọ́mọ wọn kọ́kọ́ tọ́wò nú ayé rẹ̀ lẹ́nu rẹ̀ adùn ní káyé rẹ̀ má bàa fi dùn. Abdul Mu'min káyé ọmọ wọn bá a máa fi dùn. Àwọn àfáà wọn ni wa yustahabbu an yakuna al-muhanniku mina salihina rajulan aw imra'atan. Abdul Mu'min wọn ní tàbá fẹ́ ṣerú ń tá a wí yìí fọ́mọ ẹni tí ó fi èso sẹ́nu tí ó rùn jẹ wúyẹ́wúyẹ́ tí ó wà fi sẹ́nu ọmọ wọn ni ó gbúdọ̀ jẹ́ yàn rí. Abdul Mu'min ó gbúdọ̀ jẹ́ ní rí ìbá àjọkùnrin ìbá àjọbìnrin dandan kọ́ ni kọjọkùnrin. Tọ́ba yẹ pọ́kùnrin lẹ bá rí nítòsí kọkùnrin ó ṣe tọ́ba yẹ pọ́kùnrin lẹ bá rí nítòsí kóbìnrin ó ṣe. Abdul Mu'min kọ́ làwọn afáàní fa ńlámú yẹ̀kún hadiran indal mauludi humila ilayhi. Wọ́n ní kọ́dà tẹ́ni tá a wí yí ọba bẹ́ni tí ọba bá ọmọ òun gbé pọ̀. Abdul Mu'min ó ṣe é ṣe ń jọ́ mi bí agbalẹ́sìbì kan ni àwọn àfáà tá a sì rò pẹ́ ni eré ni wọ́n yìí àjọ gbé pọ̀ bàbá ọlọ́mọ sí ní ọ̀mùtí ni bàbá ọlọ́mọ rí ó ń sìn náà ni ìyá ọlọ́mọ náà ni òun wà abú ni wọ́n ti mọ̀ wá ara wọn pé àwọn ọ̀dà léèyàn ìwà abú pọ̀ lọ́wọ́ àwọn ìwà ẹ̀ṣẹ̀ pọ̀ lọ́wọ́ àwọn ẹni tó ti mutí. Abdul Mu'min ọba rí bẹ́ẹ̀ wọ́n ní bàbá wa rẹ̀ ní dé tòsí ká gbé ọmọ lọ lè bá ẹni rẹ̀ òun tá bá mọ̀ pé bá ń gbé. Abdul Mu'min irú ẹ̀ ni wọ́n ṣe fún Abdullahi ibn Abbas radiyallahu anhu. Àwọn tó bí Abdullahi ibn Abbas ẹni rí ni wọ́n ìyá rẹ̀ ẹni rí ni bàbá rẹ̀ ẹni rí ni àmọ́ ń gbà tánábì ń bẹ láyé ànábì lọ̀gá gbogbo ẹni rí. Wọ́n wá rí pé eríire tànábì yìí ju tiwa lọ. Wọ́n wá gbé Abdullahi ibn Abbas lọ lè bá ànábì Muhammad. Ànábì wá ṣe tàníkù fún ànábì tọrọ àlùbáríkà fún àlùbáríkà náà sì ṣe. Abdul Mu'min kò sí láyé fi ń bẹ̀ kí yàn láàfà tàbí àfà yóò àfà àtọ́lọ́ ni àfà súnnà ni. Abdul Mu'min ẹ wá bímọ ẹ wá lọ lè gbọmọ bá ní kẹ bá ṣe tàníkù fún ẹ sì bá àtọ́ àlùbáríkà fún ọ̀dà púpọ̀. Alimalu Abdul Mu'min ọ̀là àlùbáríkà ọ̀gbàgbé zinatul
hayati dunya. Àwọn obìnrin mọ́mìnì ìyàwó Aisha radiyallahu anha ẹ̀fí àmìnà jẹ́mọ́ ìyá Aisha fún wọn làbárì ó ní kana yu'ta sibuyana abọ̀gbọ́ àbíkú sọ pé kana yu'ta bí sibuyani ila nabi sallallahu alayhi wa sallam. ìyá Aisha ní òun mọ́kọ̀ òun mọ́ pé wọ́n máa ń dí àwọn ọmọ nkóòló àwọn ọmọ nkóòló àwọn ọmọ táwọn ẹ̀sẹ̀ bí ọmọ kéèké wọ́n máa ń gbé wádùn ànábì Muhammad fayubarika alayhim ànábì wa tọrọ àlùbáríkà fún wọn abọ́ ọgbọ́n mẹ́rin wọ́n yóò hànẹ́kà ọ̀hún yóò tún wá sí tàháníkù fún wọn yóò fi èso sẹ́nu yóò wá wọn jẹ wá lẹ́nu ọmọ náà á wà fi sí. Aisha ló fún wọn làbárí rẹ ẹ bá gbogbo ànábì Muhammad àbá àyáda yìí àbá Abdul Mu'minin bẹ́ẹ̀ bá ti wá ṣèyí wọn tán lóòótọ́ tá a bí máa ní àbá Mu'minin èyí tó tún wá kò ní pé adùn àwọn olè ní maulud bàbá ọlọ́mọ wa gbọ́ màdé wá sàdúrà fún àbá Mu'minin gbogbo tá à ń pè ní rúkìá àìsọ̀rọ̀ ń pa rúkìá tí wájú jó ní àbá Mu'minin àbọ̀ gbogbo tí ń jẹ́ rúkìá wá ké fọ́mọ rẹ̀ àbá Mu'minin bí ọba wa gbọ́ yé gbà wọn ní rúkìá àfi suratul Fatiha àti rúkìá bàbá ké Fatiha tán ọwọ́ bẹ̀rẹ̀ suratul Baqara àbá Abdul Mu'minin kéèsì alif lam mim dé ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihuna ké ara rẹ̀ náà nù àbá Abdul Mu'minin bàbá tó yá Baqara rẹ̀ máa bú gẹ́rẹ́ débi ayatul kursi àtàyà méjì tó tẹ̀lé Sheikh Abdul Mu'minin bàbá tó yá bá tó bú gẹ́rẹ́ tó tún ké Baqara bọ̀ wá aya tó wà lókè amánà lillahi ma fi samawati wa fil ardi wa in tubidu ma abẹ́ẹ̀kọ́ ni ma fi anfusikum aw tukhfuhu yuhasibukum bihi illah dé amánà délẹ̀ ké alálùkíyà náà nù Abdul Mu'minin wọ́n bá yẹ pé ìwọ̀n bá tó rẹ̀ lọ́rùn kul huwallahu ahadun Allahus samadu Abdul Mu'minin rúkìá lòun náà ké kò sí kankan bí ó bá tó rọ̀ lọ́rùn fáá títí kul a'udhu bi rabbil falaki àti bi rabbin nasi àti rúkìá wá gbẹ́ eré ọmọdé mú wá kéèsì àbá Mu'minin kéèsì bẹ́ẹ̀ ọ̀ dá bẹ́ẹ̀. Ànábì Muhammad sallallahu ẹ̀ bá ń yú bá Ànábì Muhammad sallallahu Ànábì lọ́kọ́ alẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kódà Ànábì Muhammad sọ fún wa nù làbárì tí sẹ́ẹ̀ náà lè gbà wá sẹ́ẹ̀ náà lọ́gbà ní sìn wá wọ́n lànà bí sọ fún Fatima ńgbà tó bí àwọn Hasan àti Hussein táyé kẹ́yìn kọ́ ni wọ́n o àgbà tó bí àmọ́ náà Ànábì wa sọ fún ẹsẹ̀ kí láti pè ẹsẹ̀ rúkìá fáwọn ọmọ yìí àbáwọn mẹ́rin ẹsẹ̀ rúkìá fáwọn ọmọ yìí gẹ́gẹ́ bí bàbá yín ti máa ṣe rúkìá táwọn bàbá wọn jọ náà wọ́n ní bàbá tó dákọ̀ ń dọ̀nà Ànábì Ibrahim ṣe rúkìá fún ọmọ rẹ̀ Ismaila ó ṣe rúkìá fún ọmọ rẹ̀ Ishaqa olùkọ́ àgbàlagbà irú rúkìá wo l'Ànábì wá fún alábàárẹ̀ kó ṣe òun ni pé a'udhu billahi abẹ́ẹ̀kọ́ ni a'udhu bi kalimatillahi tammati min kulli shaytanin wa hamma wa min kulli aynin lamma. Ṣé Abdul Mu'minin bọ́lọ̀ bá ló gbọ́ ọgbọ́ mo ti wí yìí ọ̀dàgbà púpọ̀ aníbìlẹ̀ nìkan ò ní wí ta wí lóòjọ́ kàláyé tí ní òfìsù àbúrò tó ṣe mọ́ Abdul Mu'minin nínú àdúrà tá a máa ti fọ́ máa nù a'udhu bi kalimatillahi tamma min kulli shaytanin lamma wa min kulli aynin min kulli shaytanin hamma wa min kulli aynin lamma. Abdul Mu'minin nínú àwọn ẹ̀tọ́ tọmọ tó nínú ọmọ tá ẹsẹ̀ bí marhalatun indal wilada ọmọ tá ẹsẹ̀ bí nínú àwọn ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ fún ọmọ bá àti ń gbà tọ́ mọ́ nù. lẹ́yìn náà àwọn Abdul Mu'minin ọwọ́ akẹ́bàbà adijọ́ keje haliku ra'asi àbá Mu'minin haliku ra'asi ọwọ́ akẹ́kẹ́ fárí bàbá adijọ́ keje làá fárí kìí ṣe jọ́ kẹjọ. Ṣé Abdul Mu'minin ẹni bí yẹn bá bímọ láàárọ̀ ọjọ́ Jímọ̀ ọjọ́ Sátidé ní ọ̀fárí. Ṣé Abdul Mu'minin bí yẹn bá bímọ ọ̀sán ọjọ́ Jímọ̀ Sátọ̀dé tó bá tẹ̀lé àbá Mu'minin ọ̀gbọ́ sọ́rí o bí yẹn bá bí lóòmọ lọ́jọ́ Jímọ̀ ọjọ́ Àlàmísì ní ọ̀fárí. Ó sì wá dájọ́ àbá Mu'minin bí yẹn bá bímọ lọ́jọ́ Jímọ̀ láàárọ̀ ọjọ́ Jímọ̀ ọjọ́ Àlàmísì lógúnjọ́ méje ní ọ̀fárí. Bí yẹn bá bí lágo méjì ọjọ́ Jímọ̀ Àlàmísì ní ọ̀fárí. Bí bá bí lágo mẹ́rin ìjọ Jímọ̀ Àlàmísì ní ọ̀fárí títí dìgbà tá a kírun magrubi tá a báyé tí wàá bọ́ sí after magrubi àbáwọn mẹ́rin lóòjọ́ Jímọ̀ àti kó ọjọ́ Jímọ̀ báwọn ó ti dọjọ́ Sátidé báwọn irú ẹni náà ní ọ̀wà afárí tiẹ̀ lóòjọ́ Jímọ̀ orí gbọ́yé báyìí ìjọ méje ni wọn ò níjọ́ mẹ́jọ o common mistake ni o ìjọ méje
abọ̀gbọ́n mímú náà gbọ́ ìjọ méje là á fárí ọmọ bàbá wa fárí tán Ànábì ní ya Fatima tó Yorùbá Ànábì àwọn mẹ́rin bàbá Yorùbá Ànábì dáadáa Ànábì ní ya Fatima ìwọ Fatima ihlaki ra'sahu nígbà tí Fatima bímọ àbígbà nígbà tí Fatima bí ọ̀kan náà àmà rẹ̀ ó ní ẹ̀fà eré ọmọ yín o ẹ̀fà eré rẹ̀ o watasaddaqi bizinati sha'ri fidda Ànábì wa ní ẹ wá lọ lè fi tówó tí irun rẹ̀ wọ́n bá ń wọ̀n ntọ́ bá ń wọ̀n ẹ̀ lè ń wọ̀n ní skéèlì irun eré ìwọ̀n fáwọn mẹ́rin ẹ wá fi ṣe sàárà àbí àfi sàárà kọ́ wáyé sílvà ẹ fi ṣe sàárà àbáwọn mẹ́rin ẹ fi ṣe sàárà kó fi lè ka eré ibú kò lára ọmọ òun kọ́ ha àgbákò kó lára rẹ̀ kọ́ ha òfò kó lára rẹ̀ kọ́ ha àìsàn kó lára rẹ̀ báyìí bìtì náà kìí bá ń kàn lọ lè dànù lásán ẹ wọ̀n á wò ẹ wà fi tọ́ bá kárí sílvà ẹ wà fi sàárà báyìí bìtì pa Fatima lásán nù àbáwọn ọmọ mẹ́rin níjọ́ kí ó lára fárí níjọ́ keje àbáwọn ọmọ mẹ́rin kọ̀ sọ́mọ kátí ń jẹ́ dáadáa èyí lẹ̀ fárí fún kọ̀ sọ́mọ dáadáa ẹ̀yin lẹ̀ ṣe kíni ẹ̀yin lẹ̀ fárí fún bẹ́ẹ̀ bá ti wá fárí tàbá ọmọ mẹ́rin èyí tó tún kẹ̀ husnu tasmiya ẹ wá fún ọmọ lóko tó dáa àbáwọn ọmọ mẹ́rin ọ̀gbọ́ ọmọ tá ẹsẹ̀ bí níjọ́ keje ẹ fún lóko tó dáa bàbá wù yín tẹ́sẹ̀ tún náà àtijọ́ keje àtọjọ́ tá a bímọ kò sí ìdánilẹ́bí òsì àwọn tẹlẹ mọ́ mẹ́rin àbímọ lónìí o ẹ bá ní kọ́ lọ́wọ́ ọkùnrin lẹ́bí ní àbúbẹ̀rin Ibrahim ló kọ rẹ̀ níbi ó kọ làwọn ẹlòmíì tí máa ń mà pọ́kùnrin àbúbẹ̀rin ẹ bá ní kọ́ lọ́wọ́ ọkùnrin lẹ́bí ní àbúbẹ̀rin Zulekha ló kọ rẹ̀ abọ́gbọ́n mẹ́rin àwọn tó máa pé obìnrin nù kò sí láì fi ń bẹ̀ ó bá yẹ pé ìwọ bá sọ̀pọ̀tì pé ọjọ́ tá a bímọ ló sọmọ rẹ ló kọ marhaban bik àbáwọn mẹ́rin sáà ti fún un lóko tọ́dà bọ́bá yẹn péjọ́ keje ni sáà ti fún un lóko tọ́dà àbáwọn mẹ́rin ọ̀gbọ́ mọ́ sọmọ lóko kókó o torí pé gbogbo kọ tán bá sọ ọmọ láàfin gbé ọmọ dìde wọ́n bá sọmọ rẹ lẹ́jọ́ ọsọmọ rẹ ní kìnìún ọsọmọ rẹ lẹ́kùn ọwọ́ sọ ọmọ lọ́kọ ọsọ ní àkekèé scorpion abẹ́ẹ̀kọ́ ni ọsọmọ scorpion àkekèé snake ejò lọ́lọ́run ó fi gbé ọmọ wọn dìde àbáwọn mi ní bọ́ọ̀ bá mọ̀ ọ́ lè bá wọn àfà pé ó kọ̀ wú lọ́ dáa tí ń sọ ọkọ̀ ọmọ tí ń sọ ọmọ mi kódà mo bá ní ìyá mi kan bẹ́ẹ̀ tán ti jókòó kan rí ẹbí àwọn àfà pé kí ni ìtumọ̀ ó kọ náà àbáwọn mi ní kí ni ìtumọ̀ ó kọ náà ẹ béèrè tábà ló kọ̀ yí wá dá ẹ̀ṣọ́ Abdulkini ẹ̀ṣọ́ Abdulrazaki yàrá ọkọ̀ jọ̀hún nù ọkọ̀ jọ̀hún nù àwọn ni Martin àbáwọn mi ní ẹni mi á ní Martin kò sí ti ń jẹ́ Martin Abdul Martin àbáwọn mi ní Abdul Martin ní jẹ́bẹ̀ máa ní Martin àbáwọn mi ní má bò kọjá o ẹ̀sọ́ máa yín ló kọ́ tó dáa mọ́ aládìsí àníbi àmọ́ mọ́ka àbáwọn mi ní bá ń pariwo àníbi dáadáa ànábì ní inna ahabba asma'ikum ila Allahi azza wa jalla ànábì ló kọ́ tẹ̀ máa sọ̀rọ̀ ayé nìjú èyí tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù ní gbogbo àwọn okọ̀ wọn ni Abdullahi wa Abdurrahman àbáwọn mi ní má bínú kémi náà má bínú Abdulgafari lèmi ń jẹ́ Abdul Mu'min lójú kó yìí Abdulgafari lèmi jẹ́ wọ́n jẹ́ Abdul Mu'min ọ̀sán ti dábìlì onú Ànábì ní inna ahabba asma'ikum ila Allahi azza wa jalla Ànábì ní ó kọ tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ọkọ̀ tẹ́ ẹ̀ máa jẹ́ ní méjì náà ni ó nífẹ̀ẹ́ àwọn èèyàn kù náà o àmọ́ ahabba èyí tó nífẹ̀ẹ́ jù nínú àwọn ọkọ̀ náà òun ni Abdullahi wa Abdurrahman àbá mọ́mìnì Abdullahi wa Abdurrahman ó kọ méjì tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jùlọ ó nífẹ̀ẹ́ àwọn àyókù náà o àmọ́ èyí wọn pọ̀ àbá mọ́mìnì àwa dí àwọn àǹfà pé kí ló fà á Ọlọ́run ọbẹ̀ yìí ṣe pàṣíà kì í ṣe jàǹbá wọn ni Ànábì ní tó fà á ni pé tá a bá lọ nu Kùránì àwọn ọkọ̀ yìí Ọlọ́run ọba ọkànlẹ̀ dákọ̀ rẹ̀ nu Kùránì ni tó fi àwọn abúdù yìí ti sọ́dọ̀ ara rẹ̀ àbá mọ́mìnì nínú Kùránì Ọlọ́run ní lamma qama Abdullahi àbàgbọ́mọ́ni lamma qama Abdullahi nínú Kùránì bákan náà ọlọ́ni wá ibadur rahmani Abdurrahmani nánú wá ibadur rahmani àbàgbọ́ nínú Kùránì bákan náà àyà kan so ọlọ́ni kulidiwullaha ẹ máa sọ pé Allah awidiwo rahmani àbíkẹ́ máa sọ pé ya Rahman àbá mọ́mìnì ọlọ́lọ́kọ̀ tó dalẹ̀ sọ́ra yín
ó kọ́ tó dáa ní ẹ sọ̀rọ̀ ayé bàbá ní ọ̀dà yìí wò wù mí o Abdulrazak náà ń bẹ Abdul Fatai ń bẹ Abdul Jalil ń bẹ abọ̀gbọ́ gbogbo ẹ̀ ló wà bàbá wa lè sọ abudu Habibullah Sofiyullah Kamaluddin abẹ́ẹ̀kọ́ ni abá mumini kọ́dà Abdul mumini náà dà ó kọ́ tó dáa ní Abdul Warithi Abdul Matin abimumini ọgbọ àwọn ọkọ tó dáa tọrẹwà ni tọlọ́run ọba ní sí walillahi asmaul husna abẹ́ẹ̀kọ́ ni àwọn ọkọ tọrẹwà tọlọ́run ní sí fàdíwù bìyà ẹ máa fi pe Ọlọ́run ọba àdúrà lèyìn òun túmọ̀ sí bí wọn náà bá fẹ́ jó kọ́ ló bá fẹ́ bọ́ ọfẹ́ fara rẹ sọ́dọ̀ Ọlọ́run ọmọ ajé Abdulrazak Abdul Fattah Abdulrazak Abdul Jalil Abdul Karim abamini ọgbọ bó ti máa jó kó tó dànù bọ́wọ́ sọ obìnrin náà ni máa jẹ́ Zainab Ruqayya abamini ọgbọ láwọn òkú tọ́rẹwà làájẹ́. Alimalu. àwọn ọmọ wa so kọta wí ìjọ keje. Alibanu. abó òjò tá a bá bímọ gangan la ilaha illallah. Zinatul hayati dunya. Abdul Mumini dákun bá ń tún àyàwó kílẹ̀ kan sí mọ́ fọlọ́ ọ̀dọ́. Alimalu. Ọlọ́run ló wí bẹ́ẹ̀ kì í sà wá. Walibanu na. Zinatul hayati dunya. Abdul Mumini bàbá tí wàá so kọ́ ọmọ tán yìí tó tún wá kù ní alẹ́ àkíkọ́tù káwá pẹ́ẹ́rán. Abdul Mumini alẹ́ àkíkọ́tù ká pẹ́ẹ́rán lọ́kàn ẹran lọ́kàn ká pẹ́ẹ́rán súná. Ọ̀dà bẹ́ẹ̀ wọn ni wọ́n bá jọkùnrin wọn ní bí yẹn bá lágbára rẹ̀ kó pa àgbò méjì. Abdul Mumini tó bá jóbìnrin kó pa àgbò ẹyọ kan. Abdul Mumini ọ̀gbẹ́ báyìí kó pa àgbò ẹyọ kan. Bí yẹn bá wá lágbára tó jọkùnrin kó pa ẹyọ kan náà fún. Abdul Mumini ìta tí wàá sọ di ewúrẹ́ lẹ́bí wa ẹ̀kúndà ẹ̀rọ náà bá kan ewúrẹ́ tó ti mú kún tí ò lálàáfíà máa wọn fọwọ́ tì ń dì wọn ni ẹ̀rí ọ̀dà ni èyí kásà fi ṣàṣẹ náà ni kásà fi ṣàṣẹ kó lọ ní ṣàṣẹ àlẹ́mi ló ní apẹ̀nà wáyé tó bá da nínú ẹranko pa. Abdul Mumini a máa pẹran yìí láti fi bẹ Ọlọ́run fún ọmọ wa pé gbogbo tí ń jẹ́ ẹ̀ràn aburú kọ́ mọ̀ sí. Ọlọ́mìyàn bá pẹran fún ọmọ rẹ̀ Ọlọ́run máa ká burúkú fún ni wọ́n wà níbi Ismaila alayhi salatu wa salam tani Ibrahim afẹ́ tọ́lọ́run tó ti jẹ́jẹ́ pé òun ó du ọmọ òun fèsì lọ́run ó rí pé ẹran Ọlọ́run fi ṣe fídíà fún Ọlọ́run fi rọ́pò fún wọn ò wá pẹran fún ọmọ rẹ̀ ló kọ́ ọmọ ẹ fi súnmọ́ Ọlọ́run ló kọ́ ọmọ ẹ fi bẹ Ọlọ́run bí Ọlọ́run dákun jọmọ ìyọ́ lálùbáríkà o. Abdul Mumini yọmọ ìyọ́ lálùbáríkà o ọ̀dà bẹ́ẹ̀ kò sílẹ̀ fi ń bẹ ẹ pẹrẹ bẹ́ẹ̀ bá pẹrẹ ẹ má dàjẹ́. Walibanu na. Zinatul hayati dunya. Abdul Mumini ẹpẹrẹ Abdul Mumini ọgbọ ẹpẹrẹ bàbá tí wàá pọ ẹnjọ kejì Abdul Mumini làá pẹrẹ náà tí wàá jẹ wàá kí àdìsí kan tó wàá gbogbo gbẹ adébíní yọ àkùwà nílùú mọ̀lúdì yawma sabihi àdìsí náà nù yọ àkùwà nílùú mọ̀lúdì yawma sabihi àdébíní bá jọ kejì a máa pẹyẹran fọmọ a pẹyẹran lórúkọ ọmọ yẹn gángan wáyé ọ̀hún lákù àtún wá fárí wàyú sàmà àwà fún olùkọ́ tó dáa. Abdul Mumini ọgbọ́ àwà fárí àtún wá fún ọmọ ní orúkọ tó dáa. Abdul Mumini ọgbọ́ àfárí fún jọ wọn wá pa àwọn àfa àjáde wọn wá ṣàdúrà fún wa wọn wá ṣàdúrà. Muawiya bunu Qurra radiyallahu anhu báńsì àmì dáadáa òun ní fún wọn làbárì ó ní làmáwù lídàlí Iyas. Onígbà kan bímọ ọ̀kan nínú àwọn ọmọ àwọn tó ń jẹ́ Iyas wọn bí ìyàwó òun bí fóun ó ní da'awtu nafaran min ashabi Rasulillah ó lóun wá pe àwọn kan nínú àwọn sàhábì ànábì Muhammad. Abdul Mumini ó lóun pe àwọn kan náà sàhábà òun pe àwọn jẹ̀mọ́ wọn wá pè wọn pé ẹ wá bá ń ṣàdúrà fún màmí ó ní fáàtà ámútù òun Abdul Mumini fáàtà ámútù òun mọ wá fún wọn lóúnjẹ wọn jẹun wọn jẹran fádà wọn wá ṣàdúrà. Abdul Mumini báwọn bàbá kójọ tí wọ́n ń ṣàdúrà bí ọjọ́ súná kìí ṣe bídíà o. Abdul Mumini kìí ṣe bídíà o kọ́ wá ní mo pa àwọn àfáàjọ ní bá wa ṣàdúrà fọ́mọ mi kágbẹ́ bá ń tọrọ àlùbáríkà fún kìí ṣe bídíà fáàtà ámùtùhún mo fún wọn ló ń jẹjẹ fádà àwọn wa ṣàdúrà. Ọ̀dà dandan aláàfáà bí ẹran ti ń rè o
à ń bùyàn jẹnu ẹran òun jáwọn àfọ jẹ ń bẹ kí ni wọn ó dùn kára wọn yá lọ lé ìyá ọlọ́mọ náà jẹ ń bẹ bàbá ọlọ́mọ náà jẹ ń bẹ ẹ fáwọn èèyàn ládùúgbò jẹ Abdul Mu'minin ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ó ní fakultu innakum qad da'awtum fabarakallahu lakum fima da'awtum ó ní títí mo wá fún ọ ní pé ha yẹ àfa yìí mo pè é ẹ sàhábà mo pè é ẹ sì jẹ́ pé mi ẹ wá ṣàdúrà fún mi àdúrà tẹ ẹ sí ọlọ́wọ́n ọjọ́ gbà ọlọ́wọ́n sì fà bárkà sára tí yín náà Abdul Mu'minin ẹ̀rí rè fún wa ò lérí èyí ò náà o ẹ̀rí rè fún wa o ẹ fárí ọmọ ẹ pọn ẹran rẹ ẹ fún olóko tó dáa sunna Nabi Muhammad Abdul Mu'minin ẹ tó yìí wọn parí jọ kejì báwọn marhalatu athina inda alwilada bàbá bí ma tán yìí wọn parí nù ọwọ́ kú ẹlẹ́ẹ̀kẹrin tá a pè ní marhalatu ma ba'da alwilada àwọn ẹ̀tọ́ ọmọ tó wà fọmọ lẹ́yìn ìgbà tá a ti wá bí tán tá a ti bí tán lẹ́lẹ́kẹrin ẹlẹ́kẹta ní ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ bí la ilaha illallah ayati Abdul Mu'minin bá a ti ń gbọ́ yìí ọlọ́run dákun mọ́sá jálè máa lò ó Abdul Mu'minin gbogbo ọmọ tí wọ́n bá tọ́ bí Islam ti gbé kalẹ̀ òun ní ọ̀yọ́ ọmọ rẹ o abáni tọ́mọ rẹ kó lè jẹ́ ọmọ rẹ o tọ́mọ rẹ kó lè jẹ́ ọmọ gidi ọmọ tá a bá tọ́ ní ọmọ rẹ èyí tá ò tọ́ ní yàyà kúyà tọ́mọ rẹ kó lè jẹ́ ọmọ gidi. tọ́mọ rẹ kó lè jẹ́ ọmọ rẹ. Abalẹ̀lẹ̀ kẹrin lábòsí bá a ti tọ́ ọmọ ní Ìsìlámù. Àníṣe ọmọ tí a tọ́ ní ọmọ èyí tá ò tọ́ ẹ̀dá tó gbogbo ẹja tọ́ ma wa ẹja tọ́ wọn lẹ́kọ̀ọ́ kéwú ẹja ara wọn nílé ìwé ẹ̀sìnjà ara wọn nílé kéwú ẹja ara wọn níbi iṣẹ́ kí wọ́n kọ́ tó yanjú. Abdul Mu'minin marhalatu ma ba'da al-wilada tába ti wá bímọ tán láti gbókò ọmọ jáde kí ló tún wá kàn Abdul Mu'minin kì í tán síbẹ̀ o Abdul Mu'minin kì í tán síbẹ̀ o àwọn àfáàlì tó wá kù ó kù rí ayatuhu wahadanatuhu wàdìdọ́wù àwọn amójútó ọmọ àmọ́ wa mójútó wẹ́rẹ́wẹ́rẹ́ àmọ́ mójútó wàdìdọ́wù àfún lọ́yàn Abdul Mu'minin breastfood ọmọ wa àfún lọ́yàn tó yanjú a máa mójútó ọmọ nínú àwọn ẹ̀tọ́ òbí lọ́wọ́ Abdul Mu'minin ìyá ní fún ọmọ lọ́yàn bàbá ń tiẹ̀ bí ìyá bá ti ń fọmọ lọ́yàn wàjábà alayhi infaqu Abdul Mu'minin wàjábà ala liwalidi al-infaqu bàbá alimọ̀wúlùdì làwù àbẹ̀wò ọmọ náà wá bàbá tó wá lọ́mọ wọn mọ̀ wá náwó ntí ìyá ọmọ ọmọ jẹ bàbá ọmọ gbé ntí ìyá ọmọ ọmọ wọ bàbá náà mọ̀ gbé kalẹ̀ Abdul Mu'minin ọgbọ́ torí ntí ìyá bá jẹ náà ni ntí ọmọ bá jáde lára rẹ̀ sọmọ ọlọ́lọ́ yọjú ẹ̀ fún wa ní Kùránì o pé dandan ká fọmọ lọ́yàn o ní Suratul Baqara ọlọ́niwálì walidatu yuridina awladahunna hawlayni kamilayni liman arada an yutimma radaa. Ọlọ́ni àwọn obìnrin tó bá ti bímọ. yuridina awladahunna. Ọlọ́ni wọ́n mọ breastfeed àwọn ọmọ wọn àwọn ọmọ fún àwọn ọmọ wọn lọ́yàn. Hawlayni Hawlayni Abdul Mu'minin ọdún méjì kamilayni tó pé pérépéré ọgbọ́n yín Mu'minin. Hawlayni kamilayni. Abdul Mu'minin alwalidatu sẹ ìyá ọlọ́mọ àwọn ìyá ọlọ́mọ àwọn ìyá tó bímọ gangan wọ́n máa fún ọmọ wọn lọ́yàn. Awladahunna Suratul Baqara ló wà. Àyà 233 ọdún méjì gbáko kamilayni tó pé pérépéré. Abdul Mu'minin ọlọ́dún méjì lẹ́fi fọmọ lọ́yàn ọwọ́ ni limani àrọ́dà ayò tí mà ràdá fún ẹni tó bá fẹ́ kí ọjọ́ tí fọmọ lọ́yàn tiẹ̀ ó pé. Limani àrọ́dà fẹ́ni tó bá wù ú. ayò tí mà ràdá. tó fẹ́ kọjọ́ tiẹ̀ ó pé Abdul Mu'minin tó fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó mú mújà kan ọdún méjì gbáko ní Islam gbé kalẹ̀ fún wa. Abdul Mu'minin kèé wá tán mọ̀nsóni kèé tán. على المولود له رزقهن. Abdul Mu'minin
ó ní pa wílẹ̀ kan ọlọ́ni wàhálà lè mọ̀ òlúdì ọlọ́run ni ó wá pọn dandan lórí bàbá ọlọ́mọ. Lahu rizquna. ọlọ́ni àlìmọ̀ òlúdì àbá mọ́mìnì ọmọ ni wọ́n ń pè bẹ́ẹ̀ làwù tó bá wà ń bẹ̀ wọn lọ́wọ́ sọ pé àlìmọ̀ òlúdì làwù bàbá ọlọ́mọ. rizquna. wàhálà lìmọ̀ òlúdì. wàhálà limawludi lahu rizquna. ọlọ́run ni ó ti dọ̀rọ̀ èèyàn lórí bàbá tó bá lọ́mọ ẹni tí ìyá ọlọ́mọ ọmọ jẹ tí ó máa mú òun ni ó máa gbé. wa kiswatuhunna. kódà aṣọ tí ìyá ọlọ́mọ ọmọ wọ̀ àbámu mi ni aṣọ tí ìyá ọlọ́mọ ọmọ wọ̀ bàbá ọlọ́mọ náà máa gbé torí pé bí ìyàn bá tún wà lásìkò tí ìyàn ń tọmọ lọ́wọ́ aṣọ tí ìyàn máa wọ̀ tún máa pọ̀ ju ìgbà tí ìyàn tọmọ ọmọ yàgbẹ́ yọtọ̀ yóò bì aṣọ yára máa bàjẹ́ ẹ̀tọ́ ni fọkùnrin kó tún máa fúyàwó rẹ̀ lówó aṣọ lọ́tọ̀ kó sì máa gbẹjọ́ máa jẹ àmọ́ lọ́ọ́ níbi ní màrúfin ni o ọ̀nà ẹ̀tọ́ ni ẹgbàá wa o àbá àmọ́ mi ni ọ̀nà ẹ̀tọ́ ni o má ṣe gbájú ẹ̀ wọn nígbà tí ìsìlámù ti ní dandan ká máa bọ́yàwó wa ká máa wà nù oyún ká ra sọ fún wọn ká ṣàánú wọn ká máa kẹ́ ká máa wá gé wọn kọ́ ọmọ wa lọ lè ṣe gbájú ẹ̀ pé mo fẹ́ mú tọ́ ọlọ́wọ́n bá ṣe ni ọlọ́wọ́n bọ̀ ọ̀ràn kí lọ́wọ́ tó wí mọ́ mi ni. la tukallafu nafsun illa wus'aha. la tukallafu nafsun illa wus'aha ọlọ́ni ń tágbára ẹnìkan kan ọ̀bá ti ká àgbébọ̀ yín lọ́rùn tó láti o àfa àmúmínì bágbára rí ọba kákọọra agolo míìkì àti tíì láńlá sílé àfa àmúmínì bá yẹ pé kọ èyí tó kágbára rí káàrin kọ mara wàsó wàsó ojoojúmọ́ máa rà á fún ìyàwó rẹ̀ wàsó wàsó wàrà wàsó mílò wàsó ra míìkì náà wàsó tírí ìwọ̀n ó ṣe mọ́mínì tírí ìwọ̀n kó jẹ́ pé ẹ̀kan náà lọ́ọ́rà léde abẹ́ẹ̀kọ́ ni ẹ̀kan náà lọ́ọ́rà léde ká ní ìhùn lágbára ẹ̀ bá ká rà á bágbà rẹ bá sì ká pé kò sí yọnu ìyàwó mi ìrà agolo ńláńlá míìkì wá ìrà agolo ńláńlá tí ìwà rà á sílé jẹ́ kó ń jẹ ọmọ wà lé bágbà rẹ bá ṣe mọ ni ó ṣe ṣe mọ́ni àrẹ bá. la tukallafu nafsun illa wus'aha. abá àwọn ènìyàn máa ń sọ ọjọ́ ń lọ. la tudarra walidatun biwaladiha. ọlọ́run la tudarra walidatun biwaladiha ìyá ọlọ́mọ látò dọ́rà wà àlídàtún ìyá ọlọ́mọ máa ma fara ní bí wà ládìá ọmọ rẹ̀ mọ́mìnì kí ìyá tó bímọ má fara ní ọmọ rẹ̀ ọ̀nà wo ni ìyá ọlọ́mọ fi fara ní ọmọ rẹ̀. látò dọ́rà wà àlídàtún bí wà ládìá ọ̀nà tí obìnrin fi ń gbà fara ní ọmọ rẹ̀ ní pé kásìkò tí ó fọmọ lóúnjẹ ó tó kọ́mọ̀dá lóhùn àsìkò tó mọ́ mú yàn kọ́ wá ní bàbá àti ẹ̀ náà gbówó kalẹ̀ ṣèkìní kan ó sun ẹkún yóò sun ọ bàbá àrí òfò oúnjẹ kalẹ̀ ìwọ náà jẹ ìyà ọlọ́run ní ògbúdọ̀ fara ní ọmọ yìí. wala mawludun lahu ọlọ́run bọ́ dọ́gbadọ́gba ọlọ́run ní lá mawludun lahu mawludun lahu tó rẹ o mawludun lahu tí mo wílẹ̀ ká fún ọ ni. ọlọ́mọ olódùn láwù bí wàládì bàbá ọlọ́mọ náà ò gbúdọ̀ fi ara ní ọmọ rẹ̀ bàbá tó bí ọmọ náà kò gbúdọ̀ fi ara ní ọmọ rẹ̀ máa ń sọ mọ́ mi ni. wa 'ala al-warisi mithlu dhalika. àwọn ọmọ mẹ́rin ọlọ́run ọba tí máa sọ̀rọ̀ lọ́rọ̀ tí ó yẹjú ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ máa láníyàn pàfẹ́ béèrè sí ọlọ́run ti wá dáhùn kalẹ̀ bí fọ́ kí ìbéèrè tó dé. wa 'ala al-warisi. ọlọ́run ni ó ti àbá fún mi nì ọlọ́run ló ti dọ̀rọ̀ yàn lórí gbogbo ẹni tí ó bá jogún náà. mithlu dhalika. mo mí nì ọmọ tá a bí tí ò ní bàbá láyé mọ́ bóyá ọmọ àwọn ń bẹ nínú oyún ni bàbá rẹ̀ kú àbámu náà gbọ́ bàbá ọmọ ti kú nígbà tó wà nínú oyún ọlọ́run ní àlìwárìsì ẹni tí ó wàá jogún àbọ̀ ọ̀gbọ́n mi nì ẹni tí ó jogún bàbá ọmọ ẹ̀ yẹn ẹni tó lè jogún bàbá ọmọ ẹ̀ bí àwọn alẹ́ tó ṣe jogún bàbá ká jogún bàbá ọmọ tí ó ti jogún bàbá ọmọ náà ọlọ́run ní dandan ni fún ọ nítorí lè mú ọ jogún bàbá ọmọ ọ dandan ni fún ẹni náà responsibility bàbá ọmọ tí ò sí láyé máa wọn olókùn tó wà gbé báwọn. olóògbé. fàyín ni àròdà fi sọ́lá. la ilaha illallah. ọlọ́run wá ní ọ̀rọ̀ tún dé o àbá àmúmi ni ẹni àárọ̀ dá alifusi ní ẹnìkan ọlọ́run ní ẹ̀rí bàbá ọlọ́mọ àti ìyá ọlọ́mọ àwọn méjèèjì tó máa ti wá ṣe tán náà ti ń gbèrò pé a fẹ́ gbọ́yàn lẹ́nu ọmọ wa o
àbá mọ́mìnì ọmọ yìí ti kádùn méjì o afẹ́ gbọ́n ẹ̀ lẹ́nu rẹ̀ o àmọ́ ìṣẹ̀lẹ̀ ìsìlámù faramọ́ kò fọ́ sí fún wa ká fọmọ lọ́yàn ọkọ̀ ọdún méjì àbá mọ́mìnì bọ́ bá wù ọ́ lè jẹ́ ọkọ̀ ọdún méjì bọ́ bá wù ọ́ o lè má jẹ́ ọkọ̀ ọdún méjì bọ́ bá ṣe rí tọ́mọ rẹ bá ṣe gbé pẹ́lí sí ni àmọ́ ìsìlámù sọ fún wa pé ọmọ ọ̀gbọ́dọ̀ mọ̀yàn kọjá ọdún méjì tí bá ti ń kọjá ọdún méjì yìí tí mo ti di àrámù. báyìí ni àròdà fi sọ́lá. táwọn méjì bá ṣe tàn àti gbọ́ràn lẹ́nu ọmọ. àǹtàwọ́dé mi ni ó máa. ọlọ́ni nǹkan méjì làwọn méjì ó ṣe mú mi ni o nǹkan méjì ni o àti ìyá àtọmọ àti ìyá àti bàbá ọlọ́mọ nǹkan àkọ́kọ́ tá a kọ́ nílò ni pé kọjá sí pé àwọn méjì nínú wọn dùn sí ọgbọ́n mú mi ni àwọn méjì ni kí wọ́n yọ́nú sí ìyá ò gbúdọ̀ dá ọyàn àgbà lẹ́nu ọmọ láì sí ìyọnu bàbá ń bẹ̀ bàbá ò gbúdọ̀ pàṣẹ pé dandan kọ́ ọgbẹ́yàn ọmọ yìí láì sí ìyọnu ìyá ń bẹ̀ wọ́n gbúdọ̀ yọ́nú sí ni. wàtàṣáwùrì. ẹlẹ́kẹ́jì òun ni tàṣáwùrù mọ́mẹ́rì jáwọ́ dúbà hàn tàṣáwùrù àgbúdọ̀ àwọn méjì gbúdọ̀ jọ sí mọ́nà wọ́n gbúdọ̀ ti ṣáwárà pé kí bóun ní ká ti dé ṣé ká gbà àbí ká má gbà á bọ́lọ̀ ṣètò kalẹ̀ fún wa nù. abámu ní ọgbọ́ ọmọ tá a bá ṣẹ̀ṣẹ̀ bí ètò ọlọ́run lérí ẹ̀nu o pé dandan ni ká ṣe kí ni àbámu mẹ́ni dandan ni fún wa ká fún ọmọ náà lọ́yàn àwa ní baba náà máa náwó lérí ọmọ rẹ̀ abámu ní ọgbọ́ ni anabi àmọ́mọ́ lọ́wọ́ ajé ìwà náà rẹ̀ anabi ní àfùdọ́lù dínárì yòǹfìkù rọ̀jùlù dínárùn yòǹfìkù aláìyálè anabi ní èyí tó lọ́lájú nínú owó tọkùnrin máa ń ná àbámu mẹ́ni èyí tó lọ́lájú lówó táwọn ọkùnrin máa ń ná òun lè yí tí a bá ná fáwọn ìyálè wa àbámu mẹ́ni ọ̀gbọ́ gbogbo owó tí yẹn bá ti ná fáwọn fámìlì yẹn òun lówó gidi bí n pa fámìlì rẹ ọ̀wá rówó ná fún wa ọ̀rọ̀ bàjẹ́ nù mo fún wọn jọ kan mo ní ọ̀kan náà sàhábà nàbí Muhammad ọwọ́ bá nàbí ó ní asọ́pùtò haddal kàfàrà ó ní nọ́ọ̀rẹ̀ làwọn wà òun ti wá dáhùn kàfàrà àníbi ní kí ló ṣe ó ní òun ṣèṣì súnmọ́yàwó ní ọ̀dáhùn kàfàrà tó tọ́ ọ ní kí lòun ó ṣe àníbi ní tó ṣe ni pé ọ̀rọ̀ lè gbàwẹ̀ 60 ó lóun ò lè gbàwẹ̀ àbá mọ́mẹ́ni àníbi ní bọ́kùn ẹrú 60 ó lóun ò lè bọ́kùn ẹrú ọyọ kan lọ lè bọ́kùn lọ́rùn ẹrú ọyọ kan ó ní àwọn olówó tó wọn fi rẹ̀ rú àwọn lágbára rẹ̀ ọ̀sán ń dààmú ohun òsì lówó tó wọn fi rẹ̀ rú ẹbí ní ìtọ́wá tó wá kàn ní pé lọ lè bọ́ èèyàn 60 ó lóun lágbára tó wọn fi bọ́yàn òun lówó lọ́wọ́ kọ́nà àwọn òní táwọn jẹ àníbi wa ní lọ lè ṣẹ́gi wá àníbi náà ní ìrànṣẹ́ kan lọ lè ṣẹ́gi wá lóko ọwá lóko wá lọ lè ṣẹ́gi wá pọ̀ wọn wá lè kalẹ̀ wọn wá lè láìkì bí ká tó pín yàn lé 300 kalẹ̀ ọwá jí ọ̀nà 60 igi 300 naira ọwá jí ọ̀nà 60 àníbi wa ní lọ lè tà àwa ta okòwò dé àníbi ló bá rí bẹ́ẹ̀ títí lọ́rẹ́ náà ẹyọ kọ̀ọ̀kan yìí ló lè ha fún èèyàn kọ̀ọ̀kan kó wá jẹ́ 60 ó pé àbí òpin mímì kó o fi tán kàfàrà tó jẹ abáwọn mímì wallahi ìbá àbá ti fi wọ́n fi hàn wọ́n tíra bẹ́ẹ̀ ni kó o fi tán rẹ̀ arákùnrin náà ó ní ya Rasulullah ẹ̀ ti bá ń pariwo ànábì ó ní kí wọ́n máa lè ṣe sàárà pẹ̀lú owó adúlówó owó yìí ó lóun kó lọ́dọ̀ àwọn fámìlì òun láàárọ̀ tébítébí ni òun ọ̀jẹun kó lé ìyàwó òun èjẹun ọmọ àwọn èjẹun àwọn ọmọ tí wọ́n tún kó sóhun lọ́dọ̀ àwọn èjẹun ebi ń pa wọ́n lé lọ́wọ́ yìí ọwọ́ ní kó wọn lọ lè fowó ìsàárà kó fi tán kàfàrà kò sẹ́ni tó nẹ́tọ̀ tó ní dúró owó yìí tó ju òun lọ àníbi ní bá níbọ̀ bá ṣe wí ká níbo ṣe wí ìgbẹ́ náà lórí máa wá kó òun lọ àníbi ní máa kó lọ máa wá lọ lé náà àtiwọ́ àti fámìlì rẹ̀ kẹ́ ẹ fi jẹun wọ́n mi ní wọ́n tó dáná kàfàrà ni o wọ́n dáwọ́ ní sàárà adìẹ ebi ṣe ń pa ilé ẹ̀ ní tẹ́jẹ̀ ńlé ọ̀ máa gbé fàrà ta ọ̀ dàlẹ́ ara ẹ̀ rúbà hùn ọ̀ dàlẹ́ rúbà hùn tó bá ti dán sàárà kan sàárà yìí ẹ̀ ra sọ funfun ẹ̀bí sàárà ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ sí níyì ń béèrè lọ́wọ́ rẹ̀ kún un fẹ́ ra sọ kan tí ó fẹ́ tó ti fẹ́ dìjà láàrin yín wá kó òun lé lọ́wọ́ dàníyàn sí kò ti kankan àbá àmúmínì wọ́n ní àwọn ọmọ sọ pé dádì adìẹ wù wá jẹrán lọ́lọ́ yìí ni wọ́n wá sọ̀gbà tó wá dán sàárà adìẹ rádìẹ wá ló gbé fáwọn ọmọ ọlọ́run ó gbà lọ́wọ́ rẹ̀. alimalu. àníyàn ni kókó àníyàn ni kọ́mọ́dé ọba jẹ́ ọbẹ̀ ti sàárà owó àwọn àbúrò rẹ̀ wá dín wọn láwọn gbowó sùn kó o fún wọn lókù kó o fún wọn ni kó o fún wọn kí wọn lọ lé náà ni àbá àmúmínì a máa náwó lórí ọmọ o ọmọ bá ti tún wá dáyé lọ́nà ẹ̀tọ́ lọ́nà aláàlú afáàmú mi ni bákan náà lẹ́yìn èyí òun tó wá kò ní ìkọ́ yàtò wọ́n mọ̀ dá wà mọ́tò wọ́n ló kì í yàtò mi kú lè ṣe é àmọ́ wá dáàbò ọmọ wa ọlọ́run lọ́ba tó láàbò lọ́dọ̀ tó lè sọ ẹrú rẹ̀ àmẹ́yìn òbí ni ẹ máa mójútó máa ẹ mẹ́jọ máa jìjẹkújẹ
ẹ má jẹ́ ó jẹ yẹ̀pẹ̀ ẹ má jẹ́ ó jẹ ẹ̀gbẹ́ àbá mọ́mí ni ẹ má jẹ́ ó máa hùn nínú kọ́tà kọ́ máa fomi gọ́tà kọ́ máa mú ẹ sì máa ṣe rúkìá fún bá a ti wílé ẹ̀kan náà gbogbo ẹ má jẹ́ ó yá bọ́n bá ti fẹ́ sùn lálẹ́ ẹ máa ṣe kùrùsíyù fún láti mọ́mí ni ọmọ ẹgbẹ́ fẹ́ sùn lálẹ́ ẹ ṣe kùrùsíyù bọ́bá tó jí ẹ ṣàdúrà fún àfá mọ́mí ni gbogbo tí ń jẹ̀ràn àdúrà tá a fi wá sọ̀rọ̀ ànẹ́sí fọ́mọ yìí o àníbi ló ní á sí bẹ́ẹ̀ o sọ̀rọ̀ ẹ bá yóò bá níbẹ̀ Muhammad dada arábìnrin mọ́mí ni wọ́n bá sì rí àwọn ọmọ yìí ẹ mójútó wọn nínú ẹ̀tọ́ náà bàbá mi ni bàbá rí ọmọ ìsìláàmù fẹ́ ká mójútó ọmọ àyè dáadáa rẹ̀ bákan náà nínú àwọn ẹ̀tọ́ táwọn ọmọ tó ní lọ́wọ́ ti dáyé tán òun ni alimudaaba wàlíìnù làwọn wà ráhàmà àbá mọ́mí a máa bá wọn ọmọ ṣeré ní àyè lejú kókó bàbá mi ń bẹ bí ọba sílé náà ọmọ ọmọ dùn ni ara wọn mọ̀ yẹn ni pé alhamdulilayi dáàdì ti jáde nígbà tí wọlé báyìí ti gbọ́ pín mọ́tò ti dún báyìí àyà wọn kà ó kọ́dé yìí tí ò sùn tẹ́lẹ̀ yóò sì máa ṣe bí ìgbà tóun ti sùn àbá mọ́mí ni Islam ọ̀faramọ́ o a kì í lè máwùn ọmọ àmọ́ ọ̀rọ̀ ni Islam wa ní àárọ̀ débi kọ́mọ àwùwà àìlójútì kọ́mọ àwùwà ẹ̀lẹ́kọ̀ọ́ kọ́mọ sàárín fẹ́ kámọ́ àlebàwí o láti lè mọ́mí ni Islam ọ̀faramọ́ fún wa o anábì máa ń bá àmọ́ ṣeré àbọ̀ ọ̀gbọ́n ní anábì àmọ́ bá àmọ́ kéékèèké àmọ́ bá wọn ṣeré kódà wọ́n ní arákùnrin kan nínú àwọn Lárúbáwò wọ́n kọ́ rẹ̀ ní àkọ́rọ̀ òbú ni yá hábísì àkọ́rọ̀ òbú ni hábísì ó kọ́ arákùnrin náà nù Lárúbáwò òkú ni òun ló wá wálé ànábì Muhammad kan ọwọ́ ara nàbí yúkọ̀ bílù Hasan bùnà Ali ànábì wa ń kíṣe Hasan ọmọ mi ni Ali ń bá Hasan ń bá sẹ́rí wọn ń kíṣe ó ní ya Rasulullah ó ní ìwọ̀n sí ọlọ́run ìtẹ̀sẹ̀ yìí lágbà púpọ̀ ẹ màrá yìí púpọ̀ ó ní ẹ̀nà lí àṣàràtà mílẹ̀ lìwọ̀ládì ó lọ́mọ mẹ́wàá lòun bí ọmọ mẹ́rin ó ní ọmọ mẹ́wàá lòun bí ó ní máa kọ̀ bẹ́ẹ̀lì tó mínú àhàdá ó lóun ò kíṣẹ̀ nìkan kárí inú wọn àti ètò dàgbà tó tún kéré ó ní kíṣẹ̀ nìkan ọmọ mẹ́rin wọ́n ní fáwọn ọ̀dọ́rà nàbí wìlé anábì wá wò báyìí ó wá wò anábì wá wò báyìí pé ó wá mẹ́rin pé níwọ̀ náà bá ọmọ mẹ́rin anábì wá ní man la yarham la yurham man la yarham la yurham anabi na ko yiye ni ẹni tí ó bá ti láàánú Ọlọ́hun ní láàánú náà ẹni tí ó bá ti ṣàánú àmọ́ kékèké Ọlọ́hun ní ṣàánú náà gbogbo baba ọlọ́mọ ìyá ọlọ́mọ ẹja láàánú àwọn ọmọ wa afa amomene tọmọ rẹ bá ń sunkún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹgbẹ́ sọ́dọ̀ ẹbàjó afa amomene ìyàwó rẹ̀ bá ń dáná lọ́wọ́ ìwọ náà bá ń gbé ọmọ rẹ̀ bá ń gbé ọmọ ẹ̀rọ náà gbà kan bí afa amomene mo fó kọ bùlá sí ni ọlọ́mọ láti sàlékọ́ àánú rẹ̀ fẹ́ràn Ọlọ́run náà ẹnu àwọn jẹ̀mọ́ ìwà tí wọ́n dó tì wá ń wájú tẹ́yìn náà afa amomene bí mi àtẹ́rù Ọlọ́run yìí bá wá sọ̀rọ̀ yìí mà wá gbó ohun yọ̀mọ wá dún bàbá ẹ̀yìn tí ìmọ̀ bẹ́ẹ̀ ti bímọ ọdí mẹ́ni wọn èyí tí ìgbà pẹ́ ti bímọ ní London lọ́hùn èyí tí ara rẹ̀ ti bímọ èyí máa gbọ́n àwọn kéèké lẹ́gbẹ̀ẹ́ ní ẹni sórí ìlú àwọn ní àfa ìlú London táwa wà yìí bí ìyẹn bá fẹ́ gbọ́mọ kalẹ̀ tí ó bá yàn máa mójútó àbọ̀ ọ̀gbọ́n mẹ́lẹ̀ láàrin bóyá lè dé àbí lóṣù ni wọ́n ní 15,000 lówó rẹ̀ ọ̀jẹ̀ lówó Nàìjíríà àbọ̀ mi náà gbọ́ 15,000 lówó rẹ̀ ọ̀jẹ̀ tí ó bá gbà àwọn ẹni tó máa bá a dó ti ọmọ rẹ̀ wọ́n lásán wọ́n náà wá ní neighbor kan òun ti wá bí àwọn ọmọbìnrin àwọn ọmọkùnrin àwọn wọn kéré òun ó sì lọ bí sẹ́ńtì ẹ̀ bí ó táwọn bá ti wá wà ń lé táwọn ọba ti lọ bí sẹ́ àwọn ọmọ wa bá gbà wọn mọ̀ òun sọ́dọ̀ láláì ìgbà náírà kan lọ́wọ́ rẹ̀ irú ẹni náà níbi ní a fi ọlọ́kàn balẹ̀ pé sí wo ò tí ì bímọ ni ọmọ aláàbò bá dìkà ti fẹ́ẹ̀ dé fún wọn náà. ìdá ṣíta tàyà la ilaha illallah. màdàdàrí àìṣà. àfọ́ ọlọ́jọ́ ọgbọ́n ó ní tó bá wù ẹ́ láti máa sẹ́mi. Màdàdàrí àìṣà. Ìwọ́n tó fẹ́ kú láyéláyé ọ̀fẹ́ máa bẹ lọ gbére pé kó o tún kú tán kó o tún máa kú. Àtàrí bí ìyá tún lè. Afáàlú lè mọ̀ pé ká tọ́ ọmọ gbọ́dọ̀ ti ní àtọ̀ yìí. Òun lójó jèrè ọmọ rẹ̀, òun ló bá kú ò ní kú. Àtàrí bí ìyá tún lè. Jábìlá wa sálájẹ́ àgbà kú ni tí ó kà mọ́ ní dé ni. Wọ́n ò kú. Wọ́n wá sí àgbáyé, wọ́n ò kú. Àfáàgbò tàdá ò kú. Bàbá àgbà Sheikh Adam Abdullahi lórí, wọn ò kú. Bàbá wa àgbà, bàbá wa pọ̀ kági, Sheikh Sofiyullahi Kamaludin wọn ò kú. Gbogbo ayé ní gbádùn àfáwà Sheikh fọlọ́ sọ. Ṣíta àǹtà àyà. Wọn ò kú. Nígbà wọn tán, àwọn tá a wí, nígbà wọn tán àwọn ọmọ wọn bọ́lọ̀ ti fẹ́, wọ́n tọ́ bá nàbẹ̀ ṣe fẹ́, ọwọ́ ajé káwọn náà ayé tí wọ́n rántí wọ́n ń gbà tí wọ́n tún lọ tán.
فتربية La ilaha illallah ọ̀dọ̀ wa o ẹja mójútó àmọ́ wa o ẹja lanu wa o lẹ́yìn èyí wọn Abdul Mu'min lẹ́yìn èyí wọn ètò tó wà kò ní al-adalatu bayna al-jami'i dhukranan kanu wa inathan abamini wọn ni ká sí dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ wa dhukranan kanu wa inathan ọkùnrin wọn jẹ́ obìnrin wọn jẹ́ ní sí dọ́gbadọ́gba o ẹ má abamini àti ilẹ̀ nífẹ̀ẹ́ tí máa jura wọn lọ wàlá tẹ́sítẹ̀dí àǹtá dìlúbẹ̀ nìsáyì wàlá wà àrásítún tó máa ní àṣì dọ́gbadọ́gba láàrin ìyàwó tá a fẹ́ a lè ṣe dọ́gbadọ́gba níbi oúnjẹ a lè ṣe dọ́gbadọ́gba níbi kára sọ fún wọn a lè ṣe dọ́gbadọ́gba níbi ká pín oorun pé ọjọ́ mẹ́ta mẹ́ta láàmú sùn àmọ́ láńtẹ́sítẹ̀ tí wọ́n lọ́n wí mẹ́rin pé ẹ̀ lè ṣe dọ́gbadọ́gba yọ̀kan kí ni kẹ́lẹ́ máa mìíní òun nìfẹ́ àbáwọn mìíní a lè ṣe dọ́gbadọ́gba àfẹ́ lára ìyàwó a lè ṣe dọ́gbadọ́gba àfẹ́ lára àwọn ọmọ wọ́n ní ọmọ wa kọ́ṣà ara rẹ̀ èyí tó bá nífẹ̀ẹ́ wọn máa gbé hàn tó bá yẹ ti dẹ́ gbé hàn ó kì í kó bá sórí pé ànábì Yakubu alayhi salatu wa salam ìfẹ́ tó ní sí Yusufu tó sì gbé hàn ó kó bá Yusufu díẹ̀ ó kó bá díẹ̀ lójú orí wàhálà tó rí wọn bí èyí bá sọ láàánú Ọlọ́run Yusufu ọba bá lọ lẹ́yìn kọlẹ̀ bí àwa ni àwọn àbọ̀ mẹ́rin sábà ànábì Muhammad kan wọ́n pè ní Nu'man bin Bashir ọlọ́mọsá àyọnú sí wọn ni wọ́n fún wọn làbárì ó ní Nu'man bin Bashir inú fún wọn làbárì ó ní bàbá àwọn bùn wọn lẹ́bùn ọjọ́ kan abọ́gbọ́ bàbá àwọn ó bùn wọn ní ẹ̀bùn ọjọ́ kan ìyá wa ni wọ́n fi hàn yá àwọn màmá mi tí bàbá mi fún mi ní o tí wọ́n fún mi ní o ó wá ní wọ́n dáhùn padà lọ́sọ̀dọ̀ bàbá yẹn padà pé ló lè sọ fún bàbá rẹ̀ pé kò tí ì tẹ́mi lọ́rọ̀ bó ṣe bọ́ kínní yìí àyàfi kọ́lọ̀ lè fi hàn Nábì Muhammad àwọn mẹ́rin ọmọ tí wọ́n bùn nǹkan tó fi hàn yá rẹ̀ ọwọ́ ìyá wa dá padà pé ní tí bàbá rẹ̀ bùn ọ̀ yìí kì í tẹ́mi lọ́rùn sọ fún bàbá rẹ̀ kọ́lọ̀ lè fi kíní hàn Nábì táwọn ìgbàjú wa ló dá mọ̀fọ́ramọ́ àwọn mẹ́rin nígbà tí bàbá wa dọ́dọ̀ Ànábì ó wá fi hàn pé tí wọ́n bá wọn mẹ́rin o Ànábì wa ń bi bàbá òun àbáwọn mẹ́rin ọ̀gbọ́ Ànábì ni àtọ́yẹ̀tà sáírà wàládìkà mẹ́tìlá hádá àbáwọn mẹ́rin ọ̀gbọ́ àtọ́yẹ̀tà sáírà wàládìkà mẹ́tìlá hádá ǹjẹ́ irun tó gun ọmọ yìí náà ǹjẹ́ o fáwọn yòókù náà abáwọn mẹ́rin olùdí ọ̀rá búrẹ́dì wálé ọ̀rá wọ́támìlọ̀ wálé ọ̀rá ápù wálé ọ̀rá nǹkan wálé abáwọn mẹ́rin ọwá gbé fọmọ kan Ànábì ní ìjẹ́ bó ṣe bùn yìí náà so bọ́n yòókù náà pàkọ́là láà ó ní irọ́ ni o olóhùn nìkan mo bùn Ànábì ní àfàtàkùnlọ́à Ànábì ní ẹ bẹ̀rù Ọlọ́run wà á dìlú bayna auladikum Ànábì ní ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yín àwọn ọmọ ní wọ́n ní àdìsí náà pa wá parí ó ní kọ̀ padà wá bú ọmọ òun mọ́ nígbà tí òjò rẹ̀ kan lọ ọgbà lọ rẹ̀ bí ẹ̀yìn fún ọmọ o Ànábì ní aṣọ dọ́gba láàrin yín o wọ́n bàbá nínú ẹ̀tọ́ àwọn ẹ̀rí pèsè dọ́gba láàrin wọn o bàbá mi náà àti ìyá mi náà wọ́n ti da àárín àwọn ọmọ wọn rú àbá àmúmínì àwọn ni àwọn ọ̀gbọ́ra wọn yé àwọn òbí mi gan ló ti fà á kó tó ti fún wọn lọ ẹ̀sìn dọ́gba bàbá mi ní o níparí yẹn wọn ni tàlímù wúlí ìmánà wa shara'i al-islami àbá àmúmínì ẹ̀tọ́ àwọn ọmọ òun ni ká wá fún ní nígbàgbọ́ ká kọ́ bá a ti gba Ọlọ́run ọba gbọ́ ẹjọ́ ń bọ́ mọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹjọ́ mọ́ yí lẹ́nu kí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah àbá àmúmínì ẹ̀kọ́ ní mọ́nì ẹjọ́ gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ẹjọ́ gbà pé àwọn òjíṣẹ́ Ọlọ́run bá ń bẹ ẹ̀kọ́ ọmọ yín pa màláíkà ń bẹ o ẹ̀kọ́ ọmọ yín pójú ọ̀kan yẹn ń bẹ o ẹjọ́ ọmọ yín ọmọ pé kádàrá ń bẹ àbá àmúmínì Junaidu àbọ̀gbọ́ Junaidu kọ́ o Junaidu bin Abdullah radiyallahu anhu ọ̀kan náà sàhábà Nábì ni òun ní fún wọn làbárì ó ní kunna ma'a an-nabi ó lóun bẹ àwọn ń bẹ pẹ̀lú Ànábì wa nahnu fatayan ọlọ́wọ́n sì wà lọ́mọ kékeré àbọ̀gbọ́ hadha warata qarabuna al-bulugh ó láwọn àwọn ti fẹ́ bàlágà tán àwọn ti ń súnmọ́ àti bàlágà tán ó ní fata alamna al-imana qabla an nata'allama al-Qur'ana ó ní táwọn kọ́kọ́ àbọ̀gbọ́ fata alamna al-imana àbọ̀gbọ́ fata àbọ̀ múmínà gbọ́ Ànábì wa kọ́ àwọn ní Kùránì ta'allamana al-imana ọkọ̀ àwọn ní imani múmínà gbọ́ Ànábì kọ́ wọn ní imani ọkọ̀ wọn lọ́pọ̀ gbàgbọ́ ọjí wọn mọ̀ pé àti ẹni tínú rẹ̀ ń dùn àtẹni tínú rí ò dùn Ọlọ́run náà ni àtẹni tí ń wá tọ́ rẹ̀ tó àtẹni tí ń wá tọ́ rẹ̀ tó Ọlọ́run náà ni Ànábì kọ́ wọn lẹ́yìn wọn náà kọ́bùlà annata àbọ̀gbọ́ anyata alamana al-Qur'an ìfẹ́ ọkọ̀ tó kọ́ àwọn Qur'ani
abọ̀gbọ́n mẹ́rin kó tó di pé àwọn ké Kùránì ìmánì làwọn kọ́kọ́ ní náà ọkọ̀ àwọn lẹ́yìn ìgbàgbọ́ lẹ́yìn ìgbà náà àwọn wá ké Kùránì ìgbà táwọn wá ké Kùránì tán ni ìgbàgbọ́ òun wọn tún wá ń lékún sí àwọn wá ń lékún sí àwọn wá ń lékún sí bàbá ìyá ẹja àwọn ọmọ yẹn gbọ́ lọ́wọ́ bá gbọ́ o àfa àmọ́ mẹ́rin gbogbo àwọn ọmọdé tí wọ́n lọ lókè náà yà kúyà wọn ò gbé ìmánì kúrò nílé ni tá bá gbé ìmánì kúrò nílé kò ní rí bẹ́ẹ̀ àfa àmọ́ mẹ́rin ẹjọ́ kan ọmọ ọlẹ́kọ̀ọ́ o ẹ wá jí wọn kéwú àfa àmọ́ mẹ́rin ẹ jí wọn kéwú ẹ já àwọn ọmọ yẹn ó ké Kùránì àfa àmọ́ mẹ́rin ẹ jí wọn ké Kùránì kí wọ́n lè dá Kùránì ká lè dá àdìsí ànábì ká tó máa ké lásán ká lè tú náà ọ̀dà abẹ́ kan gbẹ́sìn yìí àfa àmọ́ mẹ́rin ẹ wá jí wọn kàwé ẹ jí wọn kọ́ṣẹ́ àbá àmọ́ mi náà gbọ́ ẹjí wọn kàwé ẹjí wọn kọ́ṣẹ́ tánbá tí wọ́n ń dàgbà wọ́n ń dọ́mọ ọdún mẹ́fọ̀ ọmọ ọdún méje ànábì bá ti pọ́ ọmọ ọdún méje ànábì náà pa á láti ká máa kírun mọ̀rúwà awladakum bis salati ẹ máa pa ọmọ yín láti kí wọ́n máa kírun wa hum abna'u sab'in nígbà tán bá pọ́ ọmọ ọdún méje tí Abdul Mu'min nígbà tán bá pọ́ ọmọ ọdún méje ànábì ní wadribuhum 'alayha ẹ máa wá lù wọ́n torí irun ẹ máa lù wọ́n torí kálẹ̀ máa kírun idha balagu ashra nígbà tó máa kọ́ ọmọ ọdún mẹ́wàá àbá mọ́mìnì nígbà tó bá pé ọmọ ọdún mẹ́wàá ẹ síbẹ̀ fún wọn ó ń lu àwọn ọmọ torí pé wọn lọ́lé ìwé lásán ni ó lù wọ́n torí pé wọn ò sí lọ́wọ́ bá lẹ́yìn náà àbá mọ́mìnì ẹ wá kọ́ wọn láwọn àwà tó dáa àwọn àwà tó dáa nípa bá ti dèbí pọ̀ ẹ̀já àwọn ọmọ ọkọ̀ látọ̀ ara wa àwọn àwà tó dáa nípa bá ti sọ̀rọ̀ tó dáa àbáwọn mẹ́ni ọ̀rọ̀ tó dáa ní ẹ máa sọ létí àwọn ọmọ ìrìn tó dáa ní ẹ máa rìn lójú àwọn ọmọ yín ìṣesí tó dáa ní ẹ máa lò nínú ilé lójú àwọn ọmọ àfáàmọ́ mẹ́ni àwọn ọmọ yàn wọ́n yànjú bá wọn bẹ́ẹ̀ bá ti wá tọ́ wọn bọ́lọ̀ tí ní á tọ́ wọn tẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ bá ti sálámà bá ti wọlé ọmọ tó wọlé tí ò sálámà jáde ọ̀yà bàbá sálámà kó tó wọlé láti kékeré àwọn mẹ́ni láti kékeré ẹjọ́ mo ti mọ̀ pé bí yàn bá ti dáhùn sálámà kò gbúdọ̀ wọlé ẹjọ́ mọ̀nú kí ẹjọ́ má lù wà láṣẹ àti kékeré tó bá kéré jùlọ àmọ́ yọ́yá sìkámọ̀ àwọn mẹ́ni ẹ̀yà Muhammad sìkámọ̀ kọ́ wá gbèrò dúró ẹ̀mí wá kọ̀rẹ́kìtì rẹ̀ ẹ̀mí wá kọ̀rẹ́kìtì rẹ̀ àwọn àgbàlagbà wọn ní àti kékeré ni màlẹ́ ti ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn àbá àwọn mẹ́ni wọn ní ọmọ yìí dàgbà náà ni àyìn olóòtú fẹ́ dàgbà wá kọ́ bẹ́ẹ̀ bá ti wá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tẹ kọ́ ní ọlọ́bíṣẹ́ ọkàwé ó kéwú mọ́ra wọn àbá àwọn mẹ́ni jáwá tó wá yẹ kéré gan èyí tí ò bójúmojú tí ò dá ni pé kí ọmọ kẹ́ẹ̀jẹ́ kọ́ ọmọ ó ti rin mẹ́ta bọ̀ ní lásìkò kan náà òun kan ní lọlé kéwú òun kan náà lọlé rí ètò nkọ́sẹ́ aburú lálá lè yíwọ̀n fún un bí ọba sọyọ kan àbí kó ṣe méjì papọ̀ kọ́ ọmọ lọlé kéwú ó sì mọ lọlé rí kọ́ ọmọ lọlé kéwú kọ́ ọmọ kọ́sẹ́ kọ́ ọmọ lọbi iṣẹ́ kó sì lọlé rí kọ́ lọbi iṣẹ́ kó sì lọlé kéwú àbí kọ́ lọlé rí kọ́ lọlé kéwú kọ́ mú méjì papọ̀ dáa àmọ́ kọjá mẹ́ta papọ̀ ẹ bá làákàyè rẹ̀ jẹ́ báwọn àbáwọn mẹ́ni ẹ bá làákàyè rẹ̀ jẹ́ níparí yẹnyẹn pọ́nmọ́ bábá ti wá tọ́ ọmọ tán àmọ́ wá fàdúrà ràn lọ́wọ́ ọlọ́jọ́ dá fáwọn ọmọ wa o ọlọ́run jẹ́ ó jẹ́yàn o má jẹ́ wọn lò gbèsè ayé náà dandan o torí bí àdúrà tóbi bá ṣe fọ́mọ rẹ̀ ó dandan kọ́ gbà Abdul Mu'min tarbiyatul awlad fil Islam rẹ̀ o àbáwọn mẹ́ni akọ́mọ níwà o akọ́mọ lẹ́sìn o àmójútó ọmọ àyíjọmọ dọ̀tí àbá àmúmínì àyíjọmọ dọ̀tí ẹgbẹ́ ọmọ bọ́bá ṣẹ̀ṣẹ̀ jí làárọ̀ ẹjọ́ ní mọ́tótó kọ́mọ ọkọ̀ mọ́tótó lára yín kọ́kọ́ nìtọ́ da pé dáàdì wa àwọn èyí pẹ́ńtà mọ́mí wa àwọn èyí jágbọ́n dáàdì wa wọ́n máa ń pọ́nra wọn lé ni àbá àmúmínì àwọn ẹ̀kọ́ tó dáre o ọlọ́mọṣà àjáwọ̀ náà lálùbáríkà o wala la ilaha illallah Nigeria latest Islamic lecture ilé iṣẹ́ náà mọ́sàbà gbòòrò ọlọ́run kọ̀ọ̀dún lálùbáríkà gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ atẹ́wò wa ojú tẹ́ fi ń wọ ọlọ́mọdé ọ̀fọ́ èyí tẹ́ fi ń gbọ́ wa abẹ́ẹ̀kọ́ ni èyí tẹ́ fi ọlọ́mọdé òdì ọ̀rọ̀ tó ti la àbúrò àdìwà jẹ́ ọlálùbáríkà olúwa bíi afọláàánú rẹ̀ bíbí ọ́ dákun mọ́sà kọ́ mọ́sá sí tiwa náà fún wa o kọ́lé kí ojú wa náà fún wa o gbogbo àwọn bùkátà wa síwájú rẹ̀ ọlọ́run mọ́sà bá gbọ́ gbogbo àwọn tí ń gbọ́ wa náà bá gbàdúrà yọ́nú sí ogbó wa wala masha Allahu la quwwata masha Allahu la quwwata masha Allahu la quwwata illa tansuruhu faqad nasarahu Allah idh akhrajahu alladhina kafaru ثاني اثنين إذ هما في الغار يقول لصاحبه لا تحزن إن الله معنا